ọba tó ní ti fún yín ní chance kẹ́ ẹ lè túbá ẹ̀yin lẹ wá ń tira yín lọ síbi pé tariqul istiqama ojú ọ̀nà déédéé ẹ̀tìrà yín kò ń bẹ ẹ̀dín ara yín létí méjì sí mẹ́ta ta lọ́lọ́run tó gbilẹ̀ lónìí tó ìpínlẹ̀ àkọ́tẹ́ wọn dé wọ́n gbé mọ́tò fún yìí tó náà wà lókun ti jámọ̀ kẹ̀kẹ́ ẹ̀yin náà lẹ́ni àkọ́kọ́ tẹ́ pàdé rẹ̀ tẹ́ ń fi lọ́kàn balẹ̀ pé fọkàn balẹ̀ tí mùsùlùmí kẹ̀kẹ́ bá fẹ́ takọ̀ àbó fẹ́ dáyọ̀jọ nọ́mbà mi rèé kó pè mí níjọ́ náà tí mùsùlùmí fẹ́ gbógun ti ta lọ́lọ́run gbà náà yìí pé à èyí tó ń ṣe fáwọn mùsùlùmí yọ̀ lọ ọmọ gbé Kùránì wọn máa yá ọmọ sọ tí ọ̀dá fáwọn àgbàgbà fáwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti ẹ̀jẹ̀ mùsùlùmí sí mùsùlùmí wọ́n lè dọ́ ní ìkẹ́kẹ́ tí wọ́n jọ yanjú láàrin ara wọn ọ̀yẹ́ kẹfẹ́ ní kó yọnu fọ́sọ̀rọ̀ mùsùlùmí ẹ̀yin ilẹ̀ pàdé ẹ̀ tẹ́ ń fi lọ́kàn balẹ̀ ẹ̀ ń dìímọ̀ ẹ̀ ń ya fọ́tò pẹ̀lú ẹ̀ ń fún nọ́mbà ẹ̀bẹ̀kọ́ ilẹ̀ padà bá bọ̀ bẹ̀ fresh video ta lọ́lọ́run tó ṣẹ̀ṣẹ̀ ṣe nínú ọ̀sẹ̀ yìí èmi gbé fídíò rẹ̀ àmọ́ ń gbé díẹ̀ wá tẹ́ fi rí pé àfikẹ́ ẹ̀ padà síbi tọ́lọ́ ń fẹ́ ọmọ náà padà á fi ń yẹ̀yẹ́ yín tó tàbùkù yín tọ́lọ́run sì ti sọ kalẹ̀ náà pé òun ti ní àforíjì tó ń fẹ́ sí fún yín ẹ̀yin lẹ sọ pé ẹ fa foríjì inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. bákan náà bàbá akẹ́gbà góòlù ni mo rò kó mọ́ sọ pé akẹ́gbà góòlù kàwé ní kí bàbá yìí kàwé pé ìpẹ́ nìkan tó bíláǹtì ni mi mọ̀ pé mùsùlùmí tó fi mọ́ lọ́dún báyìí o mo rà akẹ́gbà góòlù sẹ́nu lóyìn náà ẹ wò mo rà wípé àjẹgbọ́ tó ń kálukú jọ wọn lásìkò yìí òun náà ni bó lọ́ba dẹ́dọ̀ ṣe bá ní gbógun ti àwọn tí ń jí ní gbé lọ́tún lọ́sì ẹ̀sìn mẹ́ta gbàgbé rí pé fídíò kan wá lẹ́nu mẹ́ta yìí tí ń júwe bó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe rí ní kọ̀kọ̀ wọn àti ní gbangba gómìnà wá sí Ìbàdàn lóòótọ́ àwọn èèyàn sì ṣàlàyé láwọn tí wọ́n ń bẹ̀ wọ́n ṣàlàyé pé open invitation ni wọ́n fi pé gbogbo ẹni tí wọ́n ń pè láàfà lórí gbogbo mẹ́rin tí wọ́n ń pè Nàìjíríà àwọn èèyàn pọ̀ ń bẹ̀ tí wọ́n wá ó dà àwọn èèyàn wá ẹni tó wá sojú alága àgbà fún rọ́bìtọ̀ àwọn bàbá tí wọ́n ti dárí láti 1964 ó náà wọ́n bẹ̀ 100% àbáyọ percent wọ́n dẹ̀ jíṣẹ́ tó rán wa àwọn èèyàn bẹ́ẹ̀ so Supreme Council tó jẹ́ ti Muslim Affairs wọ́n wà ń bẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ láwùsá ní Ìgbò ní Yorùbá kódà àwọn Ìgbò àwọn náà wà ń bẹ̀ màdàmà tó jẹ́ pé inú Nàìjíríà wọ́n wá fi lẹ́tà alẹ̀ pé gbogbo tó bá ti mọ̀ pé scholar lòun ó jà fà tó jẹ́ mùsùlùmí ẹja pàdé nínú UI kájọ wá sọ̀rọ̀ ìtì ń lọ àti solution tí yóò wáyé lórí ẹ̀ so gómìnà gẹ́gẹ́ bí àfa ọwá wa àti gbogbo àwọn tí ẹjọ wà ń bẹ̀ information tí ó padà mọ́ tẹ̀ wá lọ́wọ́ nígbà tábò sí fẹ́ wọnú ẹ̀ àríwá kan tó wọnú studio lọ wọ́n wá látọ̀ yọ àwọn wọ́n fi Ìbàdàn ṣe nígbà tí kò sí ibi tó wọ́n kálukú lè ralẹ̀ sí mi ọ̀bẹ tó ní wọ́n gbà wọn láyé Ìbàdàn gbàtí wọ́n pariwo bí wọ́n torí pé lẹ́tọ̀ ọ̀dọ́dọ̀ wọn àbí torí pé àwọn náà ti mara wọn fáwọn sínú scholar wọ́n bẹ̀rẹ̀ sí ní lamẹ́tì káàkiri nínú studio sáyẹn mọ̀ yọjọ́ sáà sẹ́fo wọ́n ti gbé gúnmi wọ́n bàdá o sáà sẹ́fo ṣé wọ́n gbé gúnmi lọ lọ́rin ní Kwara State ṣé wọ́n gbé gúnmi lọ Kogi ṣé wọ́n gbé gúnmi lọ àwọn àyè míì náà tí àwọn bandits tí wọ́n pàlọ́ wọ̀bẹ̀ ó yẹ kájọ fẹnu kò ọlọ́ni wà tọ́sìmù bi hablillahi jami'an wala tafarraqu nítorí pàdé ìdàgbé kalẹ̀ nù ìpè ẹ̀sùn ra yín papọ̀ ẹ̀sìn ra yín lọ́kàn ẹ̀mọ́jì kẹ́kọ́ yà yín bọ́lọ̀ sí lọ àdúrà lóye kí gbogbo ọjọ́ máa ṣe pé Allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim eléyìí láti lókàlùkù àwọn afáǹsọ lórí mímbàrún wọn tí wọ́n jẹ́ ká máa mọ̀ pé ní tó fi ẹ̀sìn sọ lórí ìmọ̀ jíyàn bí àbí ìmọ̀ tààyàn onípẹ́tẹ́ bá máa ti bá ń ṣerú ẹ̀ pa wọn padà ní o ọlọ́ni walakum fil qisasi hayatun ya ulil albab Suratul Baqara ọlọ́ni níbi kẹ́ ẹ gbẹ̀san lára ẹni tó sa ìdákẹ́ wá gbẹ̀san padà lọ́wọ́ rẹ̀ ìṣẹ̀mí ayé ọ̀run lẹ́ẹ̀mọ̀ lò nírú ìlú tí wọ́n bá ti ń ṣerú ẹ̀ ilẹ̀ Yorùbá lánàá ṣé bá ní tìlọ́bẹ̀ sí ní ìjọba gbẹ̀mbẹ̀ ni bàbá táwọn sọ iná jẹ́ tí wọ́n jí àwọn ọmọ wọn gbé tí wọ́n ti táwọn yẹn sànú ẹ̀ níwà nú ẹni tí ń bá wọn kéde lórí bídíà ń gbà náà pé ẹni tẹ́ ẹjọ́ ọmọ rẹ̀ gbé ẹ̀ sànú ẹ̀ kẹ̀kẹ́ táwọn mọ̀ pé aláburú ni wọ́n ìjọ tí wọ́n jọ ọmọ wọn gbé tí wọ́n padà báwọn tí wọ́n jọ ọmọ wọn gbé padà ṣé bandit lọ́wọ́ lábẹ́ ìjọ ọmọ wọn gbé ẹ̀dùn wọn lè rí dáadáa ṣé gómìnà wọn yìnbọn ìtìlọ́lé wọn tí wọ́n fi wá jọ ọmọ wọn gbé ẹwà kò sí ńlá àmọ́ kò ní dùn wá bàbá èmi ò fi lọ́kàn balẹ̀ àdéhùn tẹ́mi ṣe fọ́lọ́n ó tó di pé mo di pé mi náà wá di pé àwọn náà jáde ilé kí ó ẹ̀ ń bá mọ̀ mi látọjọ́ tó pẹ́ ó rọ̀ ọmọ mi láti mo fi wọ kẹ́rù gbogbo tó máa ti pè ní student of knowledge ní ti ń bá ní bá ṣe wulẹ̀ kó kéré ma èmi máa fi hàn àwọn ọlọ́run gbogbo àìtí má dé ọlọ́run ló sì jẹ́ orí bẹ́ẹ̀ ó sì mìíràn mi lọ́rùn gbàtọ́ wá di pé òdodo tó wá hàn sí wa sí ju káàkiri máa kó gbogbo àwọn àfáà pọ̀ lọ tí n bá tún pàdé ẹni àfáà náà bóyá lóde kan àbí kejì ní tí n bá tún nínú àwọn náà fún wa àwọn tó wá ṣẹ̀ṣẹ̀ wá fi kẹta kún ní pé gbogbo àfáà tó bá ti gbódòdó dání àwọn iná ní dúndú ọlọ́run 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 lórí ilẹ̀ bàbá sọ̀rọ̀ solidarity ibi tá a ti gbọdọ̀ rí nìyẹn wọ́n dúró tán ọlọ́run walillahi junudu samawati wal ard ọlọ́run àwọn ogun èmi lèmi ọlọ́run mo lo àwọn ogun tí bẹ́ẹ̀ sábà tilẹ̀ nínú àwọn ogun ọlọ́run òun làwọn tí wọ́n bá gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu tọ́lọ́ nílẹ̀ ayọ̀ alladhina amanu ittaqullaha wa kunu ma'as sadiqin ọlọ́run lẹ́yìn ìgbàgbọ́ òdodo ẹ̀pá yèmí ọlọ́run ibi òdodo ni ẹ̀sìn máa dúró sí ìbẹ̀rẹ̀ náà ìwà pẹ̀lú gbogbo ẹni tó bá ti lè dúró tòdodo bẹ́ẹ̀ nìkan bá wá láti nìkan kó wọ́n fàbùkù ká àwọn kan bẹ́ẹ̀ tà nígbà àwọn táwọn wò láwùjọ tínú tí wọ́n tún fi ń dùn ilẹ̀ yìí tó pé ńgbà tẹ́ fi ń rọ́lẹ̀ gẹ̀ẹ́sẹ̀ lẹ́yìn tí ń rọ́lẹ̀ káwọn ilé tó dé lásìkò tẹ́ fi ń rọ́lẹ̀ tẹ́ bá lọ flashback ẹ̀sùn kan rẹ̀ kẹ́tẹ́ lè kìmọ̀ yíká ẹ̀ṣẹ̀ lẹ̀ Yorùbá bóyá nínú ẹ̀sìn àbí nínú ayé tó yẹ kẹ́ wá padà sínú hadithi àfa àwọn Jundub ọmọ Junada tí Imam Tirmidhi gbé jáde pé wàá ti bi as-sayyi'ata al-hasanata tamhuha wa khaliqin nasa bi khuluqin hasan pẹ̀sìn àbátì ẹ̀dí bàdé lẹ́yìn kùsẹ́ntì òde pass nígbà tẹ́ fi sàlájà alálàájì ẹ̀dí wọ́n kó yàn mẹ́wàá jáde káwọ́ iye èèyàn wọ́n ní ó kì í yín ẹ̀kẹ́sẹ́wọ́n káwọ́ àwọn tó gbé yín sókè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tó gbogbo sẹ́lẹ̀ fẹ́ ṣe tán sẹ́mẹ́ tamú nìkan òṣìṣẹ́ tẹ́ fẹ́ ṣe ẹ̀yin kan náà lẹ́talẹ̀ ẹ̀yin kan náà lẹ́talẹ̀ ẹ̀yin kan náà nígbà tẹ́ wò gẹ́gẹ́ òkèlè lẹ́sẹ̀ ẹ̀yin kan náà lẹ́tún ṣe matchmaking ọ̀pọ̀lọpọ̀ matchmaking yìí àṣeyọrí mélòó ní bẹ́ẹ̀ tábà tún àwọn èèyàn lè ká mọ̀ sọ̀rọ̀ pa yín ẹ̀ sì wọlé ẹ̀ nífẹ̀ẹ́ jáde padà àwọn tó ti náà máa bọ̀ wá láti láyé tó yẹ kẹ́ ẹ máa maintain bíbọ̀ àṣírí Ọlọ́run sẹ́yìn náà rí bí ọlọ́run anábì nínú Allaha la yumli lidh-dhalim hatta idha akhadhahu lam yuflithu ẹ̀ kó bá dé àti gba yín wáyé ẹ̀sùn kẹkẹ tẹ́ ẹ tún dáwọ́lé nílẹ̀ Yorùbá ìtọ́jọ́ ní sí rere má gbogbo kò lẹ́dù ìkẹ́kọ̀ọ́ tẹ̀yìn lọ́wọ́ ẹ ti wá máa yín létí o torí pé àyà méjì kan náà ni mo kà sí ẹ̀rọ lóṣù sọ́kọ́ fídíò ìlànà pé sọ́yìn táwọn sọ ní bàbá yìí sọ ní ọ̀tọ̀ ní tẹ̀yìn bá wa ẹ̀wọ̀n tó gómi wọlé aráyùn lọ ibẹ̀ làwọn ọmọ oníṣẹ̀ṣe wọ́n gbà yùn lẹ́nu yín làwọn náà mẹ́nu gbígbà pé gómi sọ wá bàdàn èló jẹ́ kí bá ní tìwọ́ state àwọn òsínlẹ̀ àtẹ́kọ̀ọ́ sọ́pọ̀lọ́ ìfèrí khatama Allahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim gishawa ọlọ́ni wọ́n lahum adhabun alim in tí wọ́n fi gbọ́rọ̀ in tí wọ́n fi ronú ọ̀rọ̀ in tí wọ́n fi ríran ọba adẹ́dàláwà náà láfi nù wá kò sí lákàí ibi àbá ti dojúkọ in tí wọ́n ṣe lọ náà wọ́n ṣe ọ̀sẹ̀ jẹ́ ló gbé kó dání kó máa dá sórí irin ilé ìyóni lákàí irin tó kójọ fún ara rẹ̀ mọ́tò tí ó ṣiṣẹ́ mọ́tí fọ́rin bẹ̀ rímù tí ó ṣiṣẹ́ mọ́tí kójọ àwọn ní kí ẹ̀rọ ayé kó máa dá sí sẹ́yìn tí ó lọ ọpọlọ rẹ̀ lé lọ́dẹ̀ bí gbogbo àwọn ilé kó máa dọ̀bálẹ̀ fún àmì lẹ́yìn kọ́ mọ́ sọ bàbá
ibi tí ó yẹ kẹ́ ẹ wà nínú mọ́mẹ́ntì yìí ni kíni o kẹ́ ẹ máa fi dáadáa tọ́lọ̀ bá ní ọwọ́ yín jáde kẹ́ ẹ máa fi pa àwọn àṣìṣe yìí tẹ́yìn rẹ̀ wọn bá fídíò náà pàdé musa àkọ́kọ́ pé ta ní sọ̀rọ̀ wọn bó pẹ́ àwọn náà ni wọ́n sọ wípé ìmáàmù Ògbómọ̀ṣọ́ lẹ́yìn fàásì àfẹni tí ó bá ṣàgbákò lẹ́yìn àtàkìyàmà ní òní mọ̀ wípé ìmáàmù àgbà tìlú Ògbómọ̀ṣọ́ tòní tí wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ Dr. Tọ́lá Ayélára orí ire ńlá ni wọ́n jẹ́ fúnlẹ̀ Yorùbá ní gbogbo ilẹ̀ Yorùbá mẹ́rin ẹ mú máàmù kan wá sábà àwọn kan ti máa sọ ẹ mú máàmù kan wá tó mi ìlú tó mi ilẹ̀ Yorùbá tó mi Nàìjíríà tó máàmù ìyá sọ̀tàn sọ yìí pẹ̀lú mímì ìtòdodo ni o mímì ìtòdodo tí wọ́n máa làákàlẹ̀ pé bọ́lá ń ṣe wéré tí wọ́n máa làákàlẹ̀ pé bá nàbì ṣe wéré ẹ mú máàmù kan wá tó tó di pé máàmù tó láyé dé ìmáàmù kan ó sì milẹ̀ lórí òdodo ẹ mú wọn lẹ̀ Yorùbá ìmáàmù kan ti tó kó gbalẹ̀ gbogbo lórí òdodo báyìí ìmáàmù ìdè òsì nàkàlẹ̀ fáwọn máàmù mi tó kù ọgbàlùkù náà rí pé mímbà yìí ìṣẹ́kọ̀tì ẹ̀lẹ́mà mi pẹ̀lú òdodo ọ̀rọ̀ ọgbàlùkù náà kọ́pì rẹ̀ ni ẹ mú máàmù kan wá ìbàdàn nígbàdàn tí wọn àwọn àgbàlagbà tí a ti darúgbó náà máa jẹ máa mú mẹ wọn ò sì ní fẹ́ kí nǹkan bàjẹ́ wọn sá máa ṣe déédéé sí ìró ọ̀sán ìró ẹja ṣe déédéé o láwùjọ tí nǹkan ti bàjẹ́ bàbá ìwà kó ọ̀dọ́ wọlé ọkọ̀ arúgbó wọlé ọkọ̀ ọmọdé wọlé ọkọ̀ àlùkò wọn kí wọn wákàtí márùn nínú mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ láwọn àlùmí lẹ́yìn ọjọ́ jímọ̀ wọn ní sílẹ̀kùn mọ́sálásí lẹ̀ kò sí tó ẹ ká máa fi ràn máàmù yìí lọ́wọ́ jàdúrà lókè kọ́lọ́ máa jò jábọ̀ wallahu nasiru dinihi wa kitabihi wallahu kafin abdahu bi amani ẹ̀rí kọ́kànlẹ̀ balẹ̀ sọ́kàn ti yín balẹ̀ ọlọ́run tí wọ́n bá lọ́rọ̀ òun ní kí n tiẹ̀ sọ̀rọ̀ kẹ́kẹ́ tí ó tiẹ̀ tí wọ́n jẹ́ máa ronú pé ṣẹ̀ṣẹ̀ ráyé wá òun ní nítorí òun ní kí n bá yín sọ ni pé bó lẹ́sẹ̀ ráyè padà síbi tí o ti tán bá dé lónìí ẹ̀sìn bọ́lọ̀ dáadáa nítorí òun ní kí n bá yín sọ èyí tẹ̀ ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tí kú bá ka yín mórí ẹ̀ lẹ́bọ̀lọ̀ dáadáa èmi ìpamọ́ táyọ̀ ẹ̀yin gẹ́gẹ́ lẹ́gbàrá yóò sì mọ̀ bẹ́ẹ̀ lẹ́bọ̀lọ̀ dáadáa wallahu yuridu an yatuba alaykum wa yuridu alladhina yattabi'una ash-shahawati an tamilu maylan 'azima ọba tó ní ti fún yín ní chance kẹ́ ẹ lè túbá ẹ̀yin lẹ wá ń tira yín lọ síbi pé tariqul istiqama ojú ọ̀nà déédéé ẹ̀tìrà yín kò ń bẹ ẹ̀dín ara yín létí méjì sí mẹ́ta ta lọ́lọ́run tó gbilẹ̀ lónìí tó gbé ń gbà tọ́tẹ̀ wọ̀n dé wọ́n gbé mọ́tò fún yìí tó náà wà rò pọ́n ti jámọ̀ kẹ̀kẹ́ ẹ̀yin náà lẹ́ni àkọ́kọ́ tẹ́ pàdé rẹ̀ tẹ́ ń fi lọ́kàn balẹ̀ pé fọkàn balẹ̀ tí mùsùlùmí kẹ̀kẹ́ bá fẹ́ takọ̀ àbó fẹ́ dáyọ̀jọ nọ́mbà mi rèé kó pè mí níjọ́ náà tí mùsùlùmí fẹ́ gbógun ti ta lọ́lọ́run dáadáa yìí pé à èyí tó ń ṣe fáwọn mùsùlùmí yọ̀ lọ ọ̀rọ̀ ọdún Kùránì wọn máa yá ọmọ sọ tí ò dá sáwọn àgbààgbà fáwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti ẹ̀jẹ̀ mùsùlùmí sí mùsùlùmí wọ́n lè tó ní kẹ̀kẹ́ tí wọ́n jọ yanjú ara wọn kò yẹ kèfèrí kó yọnu fọ́sọ̀rọ̀ mùsùlùmí ẹ̀yin ilẹ̀ pàdé ẹ̀ tẹ́ fi lọ́kàn balẹ̀ ẹ̀ ń dìmọ̀ ẹ̀yin afọ́tò pẹ̀lú ẹ̀ ń fún nọ́mbà ẹ̀bẹ̀ kọ́ ilẹ̀ padà bábọ̀ bẹ̀ fresh video ta lọ́lọ́run kó ṣẹ̀ṣẹ̀ nínú ọ̀sẹ̀ yìí èmi ò gbé fídíò rẹ̀ àmọ́ ń gbé díẹ̀ wà tẹ́ fi rí pé àfikẹ́ padà síbi tọ́lọ́ ń fẹ́ ọmọ náà padà á fi ń yẹ̀yẹ́ yín tọ́tà bùkún yín tọ́lọ́ sì ti sọ kalẹ̀ náà pé òun ti láforí tó ń fẹ́ ṣe fún yín ẹ̀yin lẹ sọ pé ẹ fàforíjì inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim bàbá ẹ jẹ́ ra yín létí irú lọ́jìkì tẹ́ fẹ́ lò ọlọ́run sọ fún ànábì nínú Qur'an ọlọ́run la tahsabanna alladhina yafrahuna bima ataw mọ́ rò pé àwọn tí wọ́n dunnú tí wọ́n yọ̀ sí bí àbòsí tí wọ́n ṣe yìí wa yuhibbuna an yuhmadu bima lam yaf'alu wọ́n wá fẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀yìn wọn níbi tí wọ́n ṣe tó ní gbogbo nínú ọ̀rọ̀ yín tẹ́ ẹ̀ sọ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀ dákọ̀ wọn lóòótọ́ àbáwá mọ́ kò sẹ́ni tó ní làákẹ́ tí ò ní mọ́ bàbá fi ilẹ̀ báńkì ẹ̀kan lọ bẹ́ẹ̀ ẹ̀rù pé jẹlọ ẹ̀ sì gbọ́dọ̀ jẹlọ igbogbo tí ń bẹ́lẹ̀ fún yín báyìí kò sí nǹkan kẹta ẹ̀ lè ṣe tẹ́ mú jẹ tòwá tẹ̀lé sọ náà ẹ̀ tẹ̀lé fún ọlọ́run tẹ̀lé fún ànábì ẹ̀kan báyìí yín lọ́wọ́ sí òun yìí ni wa yuhibbuna an yuhmadu bima lam yaf'alu àwọn tó ṣe pé ní tí wọn ò ṣe iná fẹ́ kára yọ máa fi kì wọ́n ẹ̀yin èé ṣe àfà bẹ́ẹ̀ wọ́n bí ilé ìpínlẹ̀ kéwọlẹ̀ lọ ọdún mélòó lẹ ló ń bẹ̀ àfà òlẹ̀ fara gbolẹ̀ fún tẹ́lifíṣọ́ àfà ní opportunity lẹ́rí nígbà táwọn kan lo po ọlá ipò àṣẹ lórí kí ẹ lè jẹ́ ẹdẹ́gbò pẹ̀fẹ́ jásíwájú àwọn alálàájì opportunity lẹ́ nígbà náà ẹ̀ ní qualification tó lè gbé ẹ̀dẹ́bẹ̀ ẹ̀ṣẹ́ nígbà náà ẹ wá sọ kí ó kágbọ́ ẹ sọ kí ó kágbọ́ lẹ́nu yín pẹ̀fẹ́ sọ kí ó ẹ jẹ́ sọ kí ó ṣẹ́jú díẹ̀ kájẹ fi mà ẹ ka Kùránì ṣẹ́jú díẹ̀ ká fi mà ẹ tọ́wọ́ ànábì ṣẹ́jú díẹ̀ ẹ má fi wọ́tà bọ́ ẹ má sọ náà bẹ́ẹ̀ sí má sún ẹ sì má làágùn ìrẹ́ni tẹ́wà nínú èsì báyìí tí sì ń làágùn mẹ́ abẹ́ tó gbé bá yanjú ìyàwó rẹ̀ lọ tí mo kọ́kọ́ rí tẹ́wà nínú èsì báyìí àwọn tó kún ní ọ̀bàdàn àwọn sáà sẹ́fọ̀ ọ̀dọ́ yìí mo ti rí tààgùn jáde lórí nínú èsì ẹ wá sọ̀rọ̀ tí ò da lásìkò tí gbogbo nǹkan balance lọ ẹ wá dàdà parọ́ àdàparọ́ tẹ́ ẹ pa làwọn ayáyọ o torí bẹ́ẹ̀ lómi tí ó gbọ́ àlọ́ yóò rò pé bẹ́ẹ̀ náà ni tó ṣe pé ní tẹ́ ń sọ bẹ́ẹ̀ náà ló ti rí ẹ̀yin ń tako ìsìlámù lábẹ́nu ni tí ọmọ ta lọ́lọ́yìn ọba fi kámẹ́rà ka yín lẹ̀ níjọ́ tẹ́ ń sọ pé fọkàn balẹ̀ ó gba nọ́mbà ẹnìkan kò ní màkà yín lẹ́ ń fún ní fọkàn balẹ̀ lábẹ́nu ìwọ̀n bẹ́ẹ̀ nú àwọn tí wọ́n jọ́dọ̀ ìsìlámù báwọn tó ìkọ́dọ̀ yín náà gbogbo wọn padà masasi. ọlọ́run sọ níbi pé àwọn mùnáfìkì astaghfirta lahum am lam tastaghfir lahum lan yaghfira Allahu lahum ọba àdìrẹ́ bẹ̀ fún ọba àmàdìrẹ́ bẹ̀ fún wọn wọn yẹ sẹ́nìkan tó ní láárí kan tó láǹkúrí kan mùnáfìkì ní ìdá ìgán mọ̀ tí wọ́n sọ lójú ìdá ìgán kan fáwọn ẹ̀mọ́ wà ń bẹ̀ lọ́dún tí wọ́n wà mítìnì nínú ọjà bámbàdàn tí wọ́n jẹ́ ẹ̀mọ̀ pé mùnáfìkì ní ẹ̀yìn náà jiyàn sẹ́wọ̀n máa ṣe mùnáfìkì yuhibbuna an yuhmadu bima lam yaf'alu ìntẹ́ ìṣẹ́tẹ́ ẹ̀fẹ́ táwọn ọmọ kìí fún ìníkẹ́ wá sọ pé bẹ̀sí máa mú sọ̀rọ̀ tí ń ṣe wá sí òun náà sọ pé àwọn kèfèrí wọ́n sófò ẹ̀ńtọ́ bá ti gbé ìsìlámù déwájú Ọlọ́run alákọ̀ọ́kọ́ ẹ̀sàbòsí bàbá yìí àbí kẹ́ ẹ̀ tó bá kẹ́ tó lọ orí mímbà ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wà wọ́n wá yanjú ọ̀rọ̀ àlìjànú àwọn olàjànú bóò ní ìsìlámù sọ pé ká bá wọn lò ibo ni wọ́n máa jẹ́ sí ibo làwọn gbọdọ̀ jẹ́ sí bóò ní bá jọ sepọ̀ tí ń bẹ láàrin èèyàn àtàlìjànú ẹpísọ́dì alákọ̀ọ́kọ́ ẹ bá ọ̀rọ̀ náà lórí YouTube àgbédìí ẹ̀wà nọ̀rọ̀ ìdílé fídíò wọn kàkà nítorí àgbédìí ẹ̀wà inú ọ̀rọ̀ yẹn tẹ́bí sọ̀rọ̀ àlìjànú ẹpísọ́dì alákọ̀ọ́kọ́ ibẹ̀ náà ti wá ń ka áyà tí ń sọ̀rọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ìsìlámù pé man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ṣé ká má tutù Kùránì mọ́ ni ṣé ká má tutù Kùránì mọ́ tani bá gbé ẹ̀sìn míì dé níwájú Ọlọ́run al-kiyama ọ̀rọ̀ al-kiyama ni wọ́n sọ lọ́jọ́ náà nígbà tí wọ́n yanjú ọ̀rọ̀ àjànú wọ́n wá bọ̀rọ̀ débẹ̀ pé níta àfi ní kí mùsùlùmí gbóló rẹ̀ sí rẹ̀ rí ẹni bá gbé nǹkan míì níwájú Ọlọ́run al-kiyama falan yuqbala minhu Ọlọ́run ní ìgbàlówẹ̀ wa huwa fil akhirati minal khasirin tó bá tún wá dojú al-kiyama nínú ẹni òfò ní ọwà ó dà àwọn òtẹ́nu abẹ́ni síbẹ̀ ìṣẹ́ntẹ́nu pé yóò sófò ẹmú bí tó ti sọ bẹ́ẹ̀ wá inú tẹ́lẹ̀ ọjọ́ rẹ̀ wájú Ọlọ́run ẹwọ́n bọ́bì tí mo gbé sókè yìí lọ́jọ́ tí ìjọba wá rí pé ta ló lè bá wa sọ̀rọ̀ síbẹ̀ iná wà ní olùsẹ́pẹ̀ yìí ni ẹ̀yin ò ti jẹ́ tán bó ṣe pè yín inú tí sì ń dùn yín náà kàkà tí wọ́n pè yín wọ́n tún lọ pẹ̀lú mi wọ́n wá pè wọ́n sì fún lẹ́tà pé níta fẹ́ kọ́ wá bá wa sọ̀rọ̀ lórí ni benefit of being a good neighbor àǹfààní táàrí bí kéèyàn jẹ́ alábàgbé eré pẹ̀lú ara wọn bá ṣe jọ wà Nàìjíríà tó jẹ́ secular kìíní là ń lò ń bẹ tí ò sí bẹ́ẹ̀ lágbẹ́já kìíní kan ní ẹlẹ́sọ̀ ẹlẹ́bọ kìíní kan àjọ wà ní dual religion and you are free to practice any religion you wish ìlàjọ wà Nàìjíríà wọ́n wá gbé topic yẹn kalẹ̀ wọ́n wá fi bẹ̀ pé an Islamic perspective ìbájọ bí àlàáfíà àǹfààní táàrí ń bẹ lójú ọ̀nà wo ni Islam fi wò ó
àwọn pè wọn àgbègbè máa sọ pé wọn ti bàbá ìjà balance ọba àdúgbò fídíò náà ó dẹ ẹni tí wọn gbà fún wọn gbà náà gan kọmẹǹtì rẹ pé ọkùnrin ọyànjú wọn là lọ́tọ̀ọ̀tọ̀ pé ìlú yìí ṣe Islam mùsùlùmí ọmọ wà ń bẹ kírísítẹ́nì ọmọ wà ń bẹ ẹlẹ́bọ ọmọ wà ń bẹ ó dà free thinker wà ń bẹ ó ń kálukú àjọ mọ́ ẹ ṣe tó bá ti jẹ́ bí ọ̀rọ̀ ayé àjọ bara wa láàyè àjọ lòfẹ́ láàrin ara wa ṣé Kùránì náà wà ọ̀kọ̀ lámọ́lẹ̀ fún wa ni ṣe bí ẹ̀sìn ni wọ́n ti ní ká pínra wa lakum dinukum waliya din ṣe gbàgbé díẹ̀ tó bá ti ẹ̀lẹ́ lórí kí wọ́n ṣe gbàgbé díẹ̀ tẹ́kẹ́ ọlọ́ni wa yuhibbuna an yuhmadu bima lam yaf'alu ọlọ́ni wa la tahsabannahum bimafazatin min al-'adhabi wa lahum 'adhabun alim èyí ò ní bá alẹ́ fún yín o ṣe pẹ́ láwọn ọmọ tẹ́yìn ò filẹ̀ ẹ̀ láwọn ibi tẹ́ filẹ̀ ẹ̀ láwọn ilé tẹ́ filẹ̀ ẹ̀ wá jágbó díẹ̀ lẹ́nu ọmọ tí wọ́n pọ́n àlọ́jọ́ alákọ̀ọ́kọ́ káwọn gbogbo sí ibi òsì fọ́n sí wàlá dédé ẹyẹ rú yín ọ̀rọ̀ ọmọ tó ẹ̀kọ́ mẹ́kiri sókè òní ẹ̀jẹ̀ fara lè bọ̀ sọ balabala ó mọ̀ kankan ó ní ìrírí náà pé dàgbà nínú ìrírí àwájú ọlọ nínú ìrírí tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ tí mo bí ìrírí àbí onírírí. àwọn èèyàn gidi tó ń jẹ ráìsì èwo ní jẹ ráìsì àwọn haúsá produce nù ẹ̀yìn sílẹ̀ lónìí pé èèyàn gidi oníjẹ ráìsì àwọn president bọ́lá abẹ́ Tinubu kó pé àwọn bá dìtì kó fún wọn lówó kó pé àwọn káàdó káwọn tọ́gì yọmí kó fún wọn lówó kí terrorist group wà máa pọ̀ tó wá ti fi terrorist group pọ̀ wọn padà máa pa yín mọ́lẹ́ náà ni ikú tó ẹ̀kún náà lẹ́pàá tí wọ́n ti fẹ́ mọ́ ọdún bí èèyàn ẹ̀sìn mọ́ ọdún bí ẹ̀sìn gbàgbé ẹ̀nìkan tó gbàgbé kọjá ẹ̀ mọ̀ sí tó wáyé bá ẹ̀ mọ̀ sí tó wáyé wà lára tí a ti gbọ́ gbogbo àwọn ẹ̀ ń bá ní tẹ́múra sọ̀rọ̀ tẹ́múra kẹ́kẹ́kẹ́kẹ́ tẹ́mú kókókókókókó bí frozen fish téèyàn fẹ́ túká téèyàn fẹ́ sọmọ́lẹ̀ wọ́n rò pé wọ́n rò pọ̀lọ́ gẹ̀rẹ́ sọmọ́ pọ̀lọ́ yìí kò sọ̀pọ̀lọ́ ní ara àwọn afáàyè nù kò sí àyè mùsùlùmí sẹ́ni kó sí àtọ̀ ní gbogbo wọn tẹ́lẹ̀ ìbàjẹ́ lórí kódà inú kọ́pá díẹ̀ àwọn terrorist ní mọ̀ sọ òkùnú ẹranko ẹ̀ wò kí n tó lọ jàre ọ̀yá haúsá òkùnú ọpọlọ akíkpàgbọ́ òdòdó ọpọlọ gómìnir ọ̀yá haúsá terrorist group ọ̀yá ẹ̀yin náà mọ̀ gbówó báyìí ok fúnra terrorist group tọ́yá àwọn haúsá ló dájú àwọn náà terrorist group ọ̀yá owó Nàìjíríà owó tó pọ̀ jù ọ̀tọ̀ ẹ̀sùn yàrá wọn náà àwọn ó tún wá àwọn tọ́gì ìbàdàn bí náà àwọn tọ́gì ilẹ̀ Yorùbá bí náà àwọn náà bá dìde àwọn náà kí ní terrorist group Nàìjíríà yóò kó sáwọn náà lápò terrorist group àwọn ìdílé káàkiri owó wa pọ̀ circulation ìjàwó kẹwàá lọ́bọ̀ ti wù owó yàrá useless tí bá wọn rú tẹ́yìn travel lọ tí bọ́ sí sọ́sí sètò gbèsè ayé wọn báwo ló kọ̀ sí lè rò pé kí terrorist group mọ́ dìde